ẹni tó ń ṣeré kó múra sí rẹ̀, ẹni tó ń ṣèkà kó múra sí ká àtórí àti ká ìkan kì í gbé. Fídíò tẹ́ ń wò yìí òní fídíò K1 the ultimate. K1 the ultimate mùsùlùmí gidi ló jẹ́, mùsùlùmí gidi tẹ́ bá ń gbọ́ mùsùlùmí gidi òní K1 the ultimate jẹ́. Wọ́n ti fi bàbá fi jẹ olórí ọmọọba of Ijebu, and bàbá dẹ̀ ṣe ìpẹ̀bí 7 days ní Ijebu Òde. But nǹkan tí mo fẹ́ wá mú jáde níbẹ̀ ni pé ìyẹn ò jẹ́ kí K1 the ultimate jẹ́ mùsùlùmí burúkú o, wáyé torí pé ó ń pay homage tiẹ̀ nìyẹn o, because he's a real Yoruba man. Ìyẹn ò sọ pé K1 the ultimate jẹ́ mùsùlùmí burúkú o. Kí ẹ̀yin alákatakítí ẹ̀sìn tẹ́ wà ní Ìlọrin yẹn kẹ́ máa gbọ́ pé kíní èèyàn wá fẹ́ ṣe iyèméjà lílo yín, ẹ bẹ̀rẹ̀ sí sákàkiri, orí bẹ̀rẹ̀ sí fọ́ yín. Ẹ̀yin òkúta gidi tẹ́ rò pé ń jà fọ́lọ́run. Mùsùlùmí gidi la pè àwọn eléyìí, kò kí ṣe àwọn mùsùlùmí alákatakítí tó wà ní Ìlọrin. Kẹ́ ṣe ti yín kẹ́ máa gbọ́, ṣe bẹ́ẹ̀ wo fídíò yẹn báyìí. K1 the ultimate ó sì jẹ́ mùsùlùmí gidi, but bàbá ń ṣe ìkan ìbílẹ̀ tiẹ̀, kò kọ́ anybody. Bàbá ń pè homage lọ, bàbá represent culture àti tradition Yorùbá. Òun ni mo fi like K1. Even though pé K1 ìgbà míì ó máa ń ṣe bákanbákan, but torí pé K1 gbé àṣà àti ṣe Yorùbá ó máa ń gbéga, òun ni mo fi like K1. Then ó dẹ̀ máa ń ṣe ti mùsùlùmí. If you come to Muslim side, K1 the ultimate kò kí fi ṣeré, ó dẹ̀ máa ń ṣe yẹn náà. But àṣà àti ṣe Yorùbá bàbá gbéga, ìyẹn ni mo fi like bàbá. So ẹ̀yin tẹ́ fẹ́ criticize K1 the ultimate pé bàbá lọ ń ṣe pẹ̀bí, kò yẹ kí bàbá lọ gba olórí ọmọọba of Ijebu. Gbogbo yín ẹ lọ wábì kan sùn. Kí ni mo sọ? Ẹ lọ wábì kan sùn. Ọ̀rọ̀ yẹn ò tọ́ sí yín lẹ́nu àti sọ. K1 the ultimate bàbá wa gidi tó gbé àṣà àti ṣe Yorùbá tó ń gbé lárugẹ, ìyẹn nìkan ni mo fi like K1 the ultimate. Kò ṣe sentiment. Tó bá dé ọ̀rọ̀ ẹ̀sìn ó separate ẹ̀. Tó bá dé ọ̀rọ̀ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá bàbá náà separate ẹ̀. Kò gbé méjèèjì kó fi lura wọn lórí. Akatakítí ẹlẹ́sìn Ìlọrin tẹ́tí ń sọ̀rọ̀ báṣubàṣu sí K1 the ultimate, kẹ́ lọ sinmi. Ẹ ní láti lọ mú Panadol kẹ́ mú omi sí torí máa ń fọ yín. Olórí ọmọ bá ń kí o. Olórí ọmọ bá ń kí. Olórí ọmọ bá ń tilẹ̀ jẹ̀ wá. Ọ̀tún bá di nípa tẹ̀wọ́lẹ̀ ó kí o. Olórí ọmọ bá ń kí. Ẹni mo ní kí ẹ bá mi kí ṣàkóso. Ẹjẹ àìdùn ní ẹgbẹ́ owó. Ẹ bá mi kí ṣàkóso. Ẹni mo ní dúpẹ́dúpẹ́ nínú gbogbo nílùú nílẹ̀. Nǹkan ẹyọkan ṣoṣo tí mo appreciate ní ara Ṣẹ̀fíù ni pé òun là bá pè ní ìpìlẹ̀ ọgbọ́n. Ó fi ọgbọ́n ṣe, ó fi ìwà ṣe, ó fi mímọ́ ṣe, ó fi òótọ́ ṣe. Àjọṣe tó péye wà láàárín èmi àti ẹ̀. Ó pọ́n mi lé dáadáa.
ó mọ̀ mí lẹ́bùn dáadáa ó lè sọ wọn. Wọ́n ní ẹni tó ń ṣeré kó múra sí re, ẹni tó ń ṣèkà kó múra sí ká, àtórí àtìkà ìkàn kì í gbé. Nígbà tó lọ wọn ìyàwó tó wọ́n di ìyàwó fún mi lẹ́nu ló di ìdùnnú fún mi lẹ́nu ló dayọ̀ fún mi lẹ́nu ó tó wá jà fún òṣèlú. Ìyẹn já sí pé Ọlọ́run ò fẹ́ kí ọ̀rẹ́ ẹ̀tẹ̀ bọ́tà fúlọ̀ bí láti pilẹ̀ kò fẹ́ kó parẹ́ ó fẹ́ kó lámì ló ti wá ṣe pé mo tún rìn bàràbàrà mo tún bára mi nílé ṣèlú kábíyèsí o. ẹni mo ní ẹ bá mi kí èyí tẹ́ wá ṣe yìí ó ro ní ìmọ̀ ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀mí mo dúpẹ́ káwọn aṣọ lé láwọn bàrà fún mi á kó ìmọ̀ láì kábíyèsí mo fẹ́ bí ọ̀rọ̀ kan sà tí tá a bá ṣèpàdé àṣìjọ máa gbé bọ̀bọ̀. Well, is a personal connection, connectivity. Orí ẹ ti wà ní ipò ọgbà báyìí. Nígbà àwọn abẹ́ kí yín àwọn ọmọ yóò gbọ́gbọ́ ẹ̀rẹ̀ máa ń dá lóhùn fún ẹ̀. Ṣé ẹ̀ṣin wọn bá dá lóhùn bẹ́ẹ̀? Kábíyèsí àbá. Aláàjì sọ̀rọ̀ ẹ̀ wáyé nínú Nàìjíríà tó wà lórí online náà. Kọ́pì àfúnni kọ́pì ẹ̀. Ẹ̀rí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run ẹlẹ́kùnrin kẹlẹ́ Ọlọ́run kò sí bí òun ṣe lè rìn tó bá ti rìn ẹ̀ dáadáa tó ṣe ṣe ẹ̀ dáadáa ó máa kó oríire ìrìn yẹn ó máa kó bá àwọn èèyàn ẹ̀ ní. Òyìnbó ní be good to anybody on your way down. On your way up, because you can live on your way down. Nígbà tó ń mú wà dáadáa yìí, ó ní àjọṣe dáadáa pẹ̀lú mi. Kò rò pé ńdọ́kùn máa jí, máa róbìnrin tó dáadáa tọ̀dọ̀ mi. Àwọn àti fífẹ́. Ìyẹn já sí pé ìwà téèyàn ó mú ó dára mọ́. Even that men do, live with them, not just after them. Nínú gbogbo onídìrí àti ìṣẹ́bí ní àjọṣepọ̀ tó dọ́wọ́ ó jẹ́ kó wà exceptionally different. Lápò wá di ìyàwó mi ẹgbẹ́ náà mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.